KAFTAN TV Yoruba ṣàfojúsùn ayé tó rẹwà. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jesu ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. Ètò tí ìjọ Kristi l'Oǹdó àti ìjọ Kristi ní gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ò yípadà, Fasonu Victor, Ajihinrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ètò ìdánilẹ́kọ̀ọ́ ta ní fún wa lónìí, ẹ jẹ́ ká tẹríba fún àdúrà. Bàbá wa tí ń bẹ lọ́run, Olódùmarè ọba ayérayé, bàbá wa nípasẹ̀ Jesu Kristi Olúwa wa, aláàánú àtolóore ọ̀fẹ́ jùlọ. Ẹ̀yin ni lọ́jọ́ gbogbo, ògo, ọlá, agbára àti ìyìn ní forúkọ yín títí láéláé. Ọlọ́run ògo àtọlọ́run agbára ẹ bá wa sọ̀rọ̀ lónìí. Jẹ́ kí ìfẹ́ yín ó yé wa, ẹ tàn mọ́lẹ̀ ọ̀rọ̀ yín sí wa lọ́kàn, kí ẹ sì gbàkóso gbogbo. A dúpẹ́ torí pé ẹ̀yin ni Ọlọ́run wa. Ògo, ọlá, agbára àti ìyìn ní forúkọ yín títí láéláé. Ní orúkọ Jesu Kristi náà, Olúwa àti olùgbàlà wa. Àmín. A kí wa pé a káàbọ̀ sí ètò yín, ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. A fi ògo, ọlá, agbára àti ìyìn fún Ọlọ́run ẹlẹ́dàá wa, fún oore rẹ̀ àti fún iṣẹ́ ìyanu rẹ̀ lórí ènìyàn gbogbo. A yìn Ọlọ́run lógo lọ́pọ̀lọpọ̀ fún ìwàláàyè rẹ̀ lórí ayé yín àti lórí ayé wa. Ọlọ́run wa ẹ ṣeun. A sì dá gbogbo ògo, ọlá, agbára àti ìyìn padà fún Ọlọ́run ẹlẹ́dàá wa. A fi ògo fún orúkọ rẹ̀ nítorí pé òun ni Ọlọ́run wa. A tún kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí ètò tí à ń wádìí ohun ìjìnlẹ̀ nínú Bíbélì. Ètò náà ni Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn ènìyàn wa nílé tí wọ́n ń pè, tí a jọ ń sọ̀rọ̀ papọ̀ lẹ́yìn ètò, tí a jọ ń kẹ́kọ̀ọ́ tún wo ọ̀rọ̀ Ọlọ́run síwájú sí. Àdúrà wa sí Ọlọ́run ni pé ìmọ̀ òtítọ́ tá a rí nínú ọ̀rọ̀ Bíbélì, Ọlọ́run yóò fi jíǹkí wa. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Kristi tó sọ nínú ìwé Jòhánù orí 8 ẹsẹ̀ 22, John 8:32, ó ní ẹ̀yin yóò mọ òtítọ́, òtítọ́ yóò sì sọ yín di òmìnira. A tún ti dé gẹ́gẹ́ bí a ṣe ń dé láti tẹ̀síwájú nínú ẹ̀kọ́ tí a kọ́ ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ. Ẹ̀kọ́ náà dá lé lórí bí wọ́n ti gbàgbọ́ nínú Jesu Kristi. À ń wo bí ìjọ àkọ́kọ́, à ń wo bí àwọn ènìyàn ti gbàgbọ́ nínú Jesu Kristi, ohun tí wọ́n ṣe, ìgbésẹ̀ tí wọ́n gbé, ibi tí wọ́n wà, bí wọ́n ti ń ṣe ohun gbogbo, àwọn là ń gbé yẹ̀wò láti ọ̀sẹ̀ tí ó kọjá lọ. Àwọn olóyìnbá sọ pé Bible conversion. Bible conversion. So à ń wo bí àwọn ènìyàn ti gbàgbọ́ nínú Jesu Kristi. A ti wo apá kìíní ní ọ̀sẹ̀ tó kọjá lọ. A sì fẹ́ sọ̀rọ̀ nípa apá kejì lónìí. Nínú tá a sọ ní ọ̀sẹ̀ tó kọjá lọ, a sọ pé ìwé ìṣe àwọn àpọ́sítélì ó gbé àgbékalẹ̀ bí àwọn èèyàn ti gbàgbọ́ nínú Kristi tí ìjọ májẹ̀mú tuntun sì bẹ̀rẹ̀. Ìṣe yìí, ìṣe àpọ́sítélì yìí, ó gbé àgbékalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ohun. Àgbékalẹ̀ àkọ́kọ́ tó gbé kalẹ̀ ni bí ìjọ májẹ̀mú tuntun ṣe bẹ̀rẹ̀, ibi tó ti bẹ̀rẹ̀, ẹ̀kọ́ tí wọ́n gbọ́, ohun tí wọ́n ṣe àti bí wọ́n ti jọ́sìn. Gbogbo ẹ̀ la rí ní ìṣe àpọ́sítélì. A wá ń gbé wọn yẹ̀wò ní ẹyọ kọ̀ọ̀kan. Ní ọ̀sẹ̀ tó kọjá la sọ fún wa pé 25,000 ọkàn, 3,000 souls, àwọn ni ó kọ́kọ́ gbàgbọ́, ló kọ́kọ́ gba ìyìnrere Kristi gbọ́ ní ìṣe àpọ́sítélì orí 2 ẹsẹ̀ 38 sí 47. Ó ní ọ̀rọ̀ tí wọ́n gbọ́, ó sì ní bí ọkàn wọn ṣe gbọgbẹ́ pé Jésù náà tẹ́yìn kàn mọ́ àgbélébùú àti fi jẹ Olúwa àti Kristi. 37, ó ní ìgbà tí wọ́n gbọ́, ọkàn wọn gbọgbẹ́,
wọ́n bèèrè lọ Pétérù àtàwọn àpọ́sítélì yòókù pé ará kí ni kí àwa kí ó ṣe. Nígbà tá kéèsì ṣe àpọ́sítélì orí kejì verse 38 Pétérù sọ fún wọn pé ẹ ronúpìwàdà kí a sì baptisi olúkúlùkù yín ní orúkọ Jésù Kristi ẹ̀yin ó sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́. Tá a ní 38 ní wọ́n ṣe bẹ́ẹ̀ bí wọ́n ṣe bẹ́ẹ̀. Nígbà táwọn tàti ó ní fún yín ní ìlérí náà àti fún àwọn yín àní àwọn tí ó jìnnà dé àní àwọn tó lu Ọlọ́run wa yóò pè. Nígbà táwọn verse 40 Bíbélì sọ fún wa pé ó ní àwọn tó fi ayọ̀ gba ọ̀rọ̀ rẹ̀ a baptisi wọn a sì ka iye 15,000 ọkàn kún wọn ní ọjọ́ náà. Bí ìjọ májẹ̀mú tuntun ṣe bẹ̀rẹ̀ tá a rí àkọsílẹ̀ rẹ̀ nìyí. Kí ni wọ́n ṣe láti fi di ẹni ìgbàlà? Kí ni ọ̀nà wo ni wọ́n fi gbàgbọ́ nínú Kristi? A sọ fún wọn pé àwọn ló kọ Kristi mọ́ àgbélébùú. Wọ́n gbọ́, wọ́n gbàgbọ́, ọkàn wọn gbọgbẹ́, ìyẹn túmọ̀ sí ìrònúpìwàdà. Wọ́n sì béèrè pé kí ni káwọn kí ó ṣe. Pétérù sì dá wọn lóhùn ní kí wọ́n ronúpìwàdà kí a sì baptisi wọn ní orúkọ Jésù sí fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ wọn. Wọ́n sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́. Àwa rí ní verse 40 ṣe àpọ́sítélì orí kejì pé àwọn tó fi ayọ̀ gba ọ̀rọ̀ náà a baptisi wọn a sì ka ìwọ̀n 15,000 ọkàn kún wọn ní ọjọ́ náà. So bí ìjọ àkọ́kọ́ 15,000 ọkàn ní Jerúsálẹ́mù bí wọ́n ti gbàgbọ́ nìyí tí wọ́n sì dá ìjọ ti Kristi. Ibi tí ọ̀rọ̀ ìjọ májẹ̀mú tuntun ló ti bẹ̀rẹ̀ nìyí. So à ń wo bí wọ́n ṣe gbàgbọ́. A ti wo 15,000 ọkàn ní ọjọ́ Pentecost ní ìṣe àpọ́sítélì orí kejì ẹsẹ̀ 14 sí verse 41. A ti wo 5,000 5,000 àwọn ọkùnrin ní ìṣe àpọ́sítélì orí kẹrin ẹsẹ̀ 4. A ti wo bí àwọn ará Samaria bí wọ́n ṣe gbàgbọ́ ní ìṣe àpọ́sítélì orí kẹjọ. A ti wo láti ẹsẹ̀ 5 títí dé ẹsẹ̀ 12 níbi tí a dánu dúró sí nìyí. Níbi tá a ti dánu dúró sí nìyí ní ọ̀sẹ̀ tó kọjá lọ. Àwa fẹ́ tẹ̀síwájú nínú ẹ̀kọ́ náà bí wọ́n ti gbàgbọ́ nínú Jésù Kristi. À ń wo ìṣe àpọ́sítélì bí onírúurú àwọn ènìyàn bí wọ́n ti gbàgbọ́ nínú Jésù Kristi. Ohun tí a sì fẹ́ ká kíyèsí ni pé àwọn tó gbàgbọ́ tí a ti rí àkọsílẹ̀ wọn nínú Bíbélì ìgbésẹ̀ tí wọ́n gbé kò yẹ kó yàtọ̀ sí ìgbésẹ̀ táwa náà yóò gbé lónìí torí pé gbogbo àkọsílẹ̀ tá a kọ fún wa lónìí a kọ fún kíkọ́ wa àwa tí ìgbẹ̀yìn ayé dé bá. Wọ́n gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n gbà á gbọ́, a ní kí wọ́n ronúpìwàdà, wọ́n fẹ́nu ara wọn jẹ́wọ́ ìgbà pé Jésù sọmọ Ọlọ́run níṣe, a sì baptisi wọn. A baptisi wọn. Ohun tá a rí nìyí gẹ́gẹ́ bí kókó àwọn tí wọ́n gbàgbọ́ nínú Jésù Kristi ní ìṣe àpọ́sítélì èyí tí a ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ náà ní ọ̀sẹ̀ tó kọjá lọ. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ẹ ká wo ẹlòmíràn Símíónì oṣó ní ìṣe àpọ́sítélì orí ìkẹjọ nígbà tá a kíyèsí ẹsẹ̀ 13. Símíónì oṣó ní ìṣe àpọ́sítélì orí ìkẹjọ nígbà ká wo láti ẹsẹ̀ 11. Òun ni wọ́n sì ń bọlá fún nítorí ọjọ́ pípẹ́ ni ó ti ń ṣe oṣó sí wọn. Ṣùgbọ́n ní ìgbà tí wọ́n gba Fílípì gbọ́ ẹni tí ń wàásù ìrètí ìjọba Ọlọ́run àti orúkọ Jésù Kristi a baptisi wọn àti ọkùnrin àti obìnrin. Ilé gbọ́dọ̀ yé wa. Ẹ wá wo ẹsẹ̀ 13. Símíónì tìkálára rẹ̀ sì gbàgbọ́ pẹ̀lú. Nígbà tí a sì baptisi rẹ̀ ó ń bá Fílípì jókòó wọ́n ń wo iṣẹ́ àmì àti iṣẹ́ agbára tí ń ti ọwọ́ Fílípì ṣe ẹnu sì yà á. Níbi a rí ẹnìkan nínú ìlú Samaria èyí tí a ń pè ní Símónì oṣó. A sọ fún wa pé kó tó di pé Fílípì Ajihinrere wá sínú ìlú yìí láti wá wàásù Jésù Kristi àti ìjọba Ọlọ́run fún wọn. Ọkùnrin yìí ti ń lo ẹ̀mí oṣó láti máa fi ṣe bí ẹni pé ènìyàn tó lágbára ni. Ó ń fi ẹ̀mí oṣó ó fi ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì èké tí àwọn èèyàn rò pé ènìyàn ńlá tàbí ènìyàn Ọlọ́run kan ni. Ṣùgbọ́n ní ìgbà tí inúnibíni ṣẹlẹ̀ sí ìjọ tó wà ní Jerúsálẹ́mù tí wọ́n túká ní ìṣe àpọ́sítélì orí kẹjọ, a rí kà pé Fílípì ọ̀kan nínú àwọn 7 tí àwọn àpọ́sítélì gbọ́wọ́lé lórí, a rí kà pé ó wá sí ìlú tí a pè ní Samaria. Níbi tá a ti kà tọ́ a rí pé àwọn ará Samaria wọ́n gbàgbọ́ àtọkùnrin àtobìnrin wọn.
ọkùnrin yìí tí a pè ní Simeon oṣó tó ń lo ẹ̀mí oṣó yìí láti máa ṣe onírúurú iṣẹ́ táwọn sì pè ní ẹni ńlá nínú ìlú Samaria yìí, ó rí iṣẹ́ tí ó ń ti ọwọ́ Fílípì ṣe. Ẹnu sì yà lọ́pọ̀lọpọ̀ torí pé òtítọ́ yàtọ̀ sí èké. Èké kì í ṣe òtítọ́, òtítọ́ sì dúró gẹ́gẹ́ bí òtítọ́. A sọ fún wa pé Simeon oṣó fúnra rẹ̀ sì gbàgbọ́. Kí ló gbàgbọ́? Ó gbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní í ṣe. Ó gbàgbọ́ pé ìjọba Ọlọ́run tí Fílípì ń wàásù tí ń ṣe ìjọ Ọlọ́run, ó gbàgbọ́ nínú wọn. A rí kà pé ó ronúpìwàdà. A rí kà pé a sì baptisi rẹ̀. Ẹ jẹ́ ká tún wo ẹsẹ̀ Bíbélì náà. Iṣẹ́ Àpọ́sítélì orí 9. Nígbà tá a kíyèsí ẹsẹ̀ 13, Simeoni tìkálára rẹ̀ sì gbàgbọ́ pẹ̀lú. Ní ìgbà tí a sì baptisi rẹ̀, ó ń bá Fílípì jókòó, ó ń wo iṣẹ́ àmì àti iṣẹ́ agbára tí ń ti ọwọ́ Fílípì ṣe. Ẹnu sì yà á kí ẹnikẹ́ni kó tó lè di ẹni ìgbàlà nínú Jésù Kristi Olúwa wa. Ó gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ó gbọ́dọ̀ gbà á gbọ́, ó gbọ́dọ̀ ronúpìwàdà, ó gbọ́dọ̀ fẹnu ara rẹ̀ jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ń ṣe. A sì gbọ́dọ̀ baptisi rẹ̀ gẹ́gẹ́ bí ó ta rí nínú ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, láti ìgbà tí ìjọ májẹ̀mú ti bẹ̀rẹ̀ ní Iṣẹ́ Àpọ́sítélì orí 2. A rí kà pé ìgbésẹ̀ yìí ni wọ́n ń gbé ní ìgbà tí Fílípì lọ, ìgbésẹ̀ baptisi ni wọ́n gbé ní ìgbà tí Fílípì tó lọ sí ìlú Samaria. Ìgbésẹ̀ yìí kan náà ni ó kọ́ àwọn ará Samaria tí wọ́n sì gbàgbọ́ nínú ìrere Jésù Kristi Olúwa wa. Simeoni oṣó fúnra rẹ̀ náà gbàgbọ́, a sì baptisi rẹ̀. Ìta sọ ni pé bí wọ́n ti gbàgbọ́, kókó ẹ̀kọ́ tá a gbé yẹ̀wò ni pé bí wọ́n ti gbàgbọ́ nínú Jésù Kristi apá kejì, wọ́n gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n gbàgbọ́, wọ́n ronúpìwàdà, wọ́n fẹnu ara wọn jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ṣe, a sì baptisi wọn. A tún ti rí àpẹẹrẹ mìíràn pé Simeoni fúnra rẹ̀ ó gbàgbọ́, a sì baptisi rẹ̀ ní Iṣẹ́ Àpọ́sítélì orí 9 ẹsẹ̀ 13. Bí wọ́n ti gbàgbọ́ nìyí nínú Jésù Kristi. Àkíyèsí tá a tún kíyèsí ni pé ìjọ tí wọ́n gbàgbọ́ sí ìjọ kan ni, kò pín yẹ́lẹyẹ̀lẹ ní àkókò wọn. Ìjọ yìí, ìjọ ti ta ni? Ìjọ ti Kristi ni. Torí pé Kristi ló ní, Kristi ló kú fún ìjọ. Òun ló ṣèlérí pé òun máa gbéjọ kalẹ̀. Kristi ló ṣèlérí pé èmi yóò kọ́ ìjọ mi, ẹnu ọ̀nà ipò òkú kì yóò sì lè borí rẹ̀. Ìwé Mátì orí 16, Matthew 16 ẹsẹ̀ 12 verse 18 ló sọ bẹ́ẹ̀ fún wa. Kristi ni ọkọ fún ìjọ. Ìwé Éfésù orí 5 ẹsẹ̀ 23 Ephesians 5:23, Kristi ni ọkọ ìjọ. Kristi ni olùgbàlà ìjọ. Kristi ó ní ìpìlẹ̀ ìjọ. Kọ́ríńtì kìíní orí 3 ẹsẹ̀ 11, ó ní ìpìlẹ̀ mìíràn ní ẹnikẹ́ni kò lè. So n tá gbìyànjú láti sọ ni pé Simeoni oṣó, kí ó tó di ẹni tó gbàgbọ́ nínú Kristi, ó gbé ìgbésẹ̀ 5 tí a rí níbí yìí. A rí kà pé ó gbọ́ ọ̀rọ̀ náà, ó gbàgbọ́, ó ronúpìwàdà, ó jẹ́wọ́ Jésù Kristi gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, a sì baptisi rẹ̀. Kò sí ọ̀kan nínú àwọn tó gbàgbọ́ nínú Kristi tí wọ́n gbé ìgbésẹ̀ yìí, pàtàkì jùlọ tá ò baptisi wọn. A ti ka ti Simeoni oṣó ní Iṣẹ́ Àpọ́sítélì orí 9 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 13. A ti kà á pé Simeoni tìkálára rẹ̀ sì gbàgbọ́ pẹ̀lú. Nígbà tí a sì baptisi rẹ̀, ó sì ń bá Fílípì jókòó, ó ń wo iṣẹ́ àmì àti iṣẹ́ agbára tí ó ń ti ọwọ́ Fílípì ṣe. Ẹnu sì yà á kí ènìyàn tó lè di ẹni ìgbàlà. Ìgbésẹ̀ tá a gbé nìyí. A gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, a gbàgbọ́, a ronúpìwàdà, a jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù sọmọ Ọlọ́run, a sì baptisi rẹ̀ nínú omi fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ rẹ̀. Nítorí náà ọ̀rọ̀ Ọlọ́run, gbogbo àwọn àpẹẹrẹ tá a ti fi hàn wá bí wọ́n ti gbàgbọ́ nínú Jésù Kristi fi hàn wá pé wọ́n gbé ìgbésẹ̀ yìí. Àwa tá a wà
láàyè lónìí àwa náà gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ bákan náà torí pé ìgbésẹ̀ tá a rí tí wọ́n gbé nínú ọ̀rọ̀ Ọlọ́run nìyí. A gbọ́dọ̀ ṣe kọjá ohun tí a ti bá lọ́wọ́ ẹ̀kọ́ tá a bá lọ́wọ́ àwọn àpọ́sítélì àti ẹ̀kọ́ tá a bá lọ́wọ́ Kristi tí a bá fẹ́ fi ìjọba Ọlọ́run ṣe rí jẹ. Torí pé àwọn olóyìnbá sọ pé template àti fún wa ní nǹkan tá a gbọ́dọ̀ gbé yẹ̀wò àti fún wa ní nǹkan tá a gbọ́dọ̀ àpẹẹrẹ bí wọ́n ti gbàgbọ́ náà la kàkọ́ sílẹ̀ rẹ̀ fún wa káwa náà lè gbàgbọ́ bákan náà. Ẹ ká tẹ̀síwájú. A tún wo ìṣẹ̀lẹ̀ kan ní Ìṣe Àpọ́sítélì orí 9 bákan náà, Acts chapter 8, Ìṣe Àpọ́sítélì orí 9. A fẹ́ wò nípa ti ìwẹ̀fà Ethiopia. Báwo ló ṣe gbàgbọ́? Báwo ni ìwẹ̀fà Ethiopia ṣe gbàgbọ́? Ìṣe Àpọ́sítélì orí 9 nígbà tá a wo kíkà rẹ̀ láti ẹsẹ̀ 26 sísàlẹ̀ ká gbọ́n tí ọ̀rọ̀ Ọlọ́run kọ́ wa. Áńgẹ́lì Olúwa sì sọ fún Fílípì pé dìde kí o sì máa lọ sí ìhà gúúsù ní ọ̀nà tí ó ti Jerúsálẹ́mù lọ sí Gásà tí ń ṣe ijù. Nígbà tí ó sì dìde ó lọ, sì kíyèsí ọkùnrin kan ará Ethiopia, ìwẹ̀fà ọlọ́lá pípọ̀ lọ́dọ̀ Kádíkè ọbabìnrin àwọn ará Ethiopia, ẹni tí ń ṣe olórí gbogbo ìṣúra rẹ̀, tí ó sì ti wá sí Jerúsálẹ́mù láti jọ́sìn. Òun sì ń padà lọ, ó sì jókòó nínú kẹ̀kẹ́ rẹ̀, ó sì ń ka ìwé wòlíì Àìsáyà. Ẹ̀mí sì wí fún Fílípì pé lọ kí o sì darapọ̀ mọ́ kẹ̀kẹ́ yìí. Fílípì sì súré lọ, ó gbọ́, ó ń ka ìwé wòlíì Àìsáyà, ó sì bí i pé ohun tí ìwọ ń kà nì ó yé ọ. Ó sì dáhùn wípé yóò wá ṣe yé mi bí kò ṣe ẹnìkan bá sì bí ẹnìkan tọ́ mi sí ọ̀nà. Ó sì bẹ Fílípù kí ó gòkè wá kí ó sì bá òun jókòó. Ibi ìwé mímọ́ tí ó ń kà náà ni èyí: a fà á bí àgùntàn lọ fún pípa, àti bí ọ̀dọ́ àgùntàn ìtì ìyáàdì níwájú olùrẹ́rù rẹ̀, bẹ́ẹ̀ ni kò sì ya ẹnu rẹ̀. Ẹsẹ̀ 23. Ní ìrẹ̀sílẹ̀ rẹ̀ a mú ìdájọ́ kúrò. Ta ni yóò sọ̀rọ̀ ìran rẹ̀? Ta ni yóò gba ẹ̀mí rẹ̀ kúrò ní ayé? Ìwẹ̀fà sì dá Fílípì lóhùn, ó ní, mo bẹ̀ ọ́, títa ni wòlíì náà ń sọ̀rọ̀ yìí, ti ara rẹ̀ ni tàbí ti ẹlòmíràn? 35 ẹsẹ̀ 40. Fílípì sì ya ẹnu rẹ̀, ó sì bẹ̀rẹ̀ láti ibi ìwé mímọ́ yìí, ó wàásù Jésù fún ẹ̀ka dúró náà. A rí kà pé áńgẹ́lì Olúwa ó bá Fílípì sọ̀rọ̀ pé kó dìde kó lọ sí ọ̀nà Gásà. Bí ó ti dìde tó lọ sọ́nà Gásà, ọkùnrin kan ará Ethiopia ìwẹ̀fà ni. Òun la sọ fún wa pé ó wà ní ètò ìṣúra ọba Kádíkè obìnrin ti Ethiopia. Ọkùnrin ló wá sí Jerúsálẹ́mù láti wá jọ́sìn. Ní ìgbà tó ń padà lọ, a rí kà pé ó wá ń ka ìwé mímọ́, ó ń ka Bíbélì. Ó ń ka ìwé mímọ́ èyí tí a mọ̀ sí Bíbélì. Kì í ṣe gbogbo Bíbélì tì sí yo, ó ń ka ìwé wòlíì Àìsáyà ló ń kà. Níbi tó ti ń kà á, wá rí kà pé ó ń kà á níbẹ̀ pé ó àsọtẹ́lẹ̀ kan níbẹ̀ pé nígbà tí a wo ẹsẹ̀ Ọlọ́run yìí, ó ní a fà á bí àgùntàn lọ fún pípa, àti bí ọ̀dọ́ àgùntàn ìtì ìyáàdì níwájú olùrẹ́rù rẹ̀, bẹ́ẹ̀ ni kò sì ya ẹnu rẹ̀. Níbí yìí wòlíì Àìsáyà ń sọ̀rọ̀ nípa bí Kristi yóò ti kú fún gbogbo ènìyàn tá a ti sàsọtẹ́lẹ̀ rẹ̀ ní ìwé Àìsáyà orí 53. 53. Níbí yìí ni ó kà, a sì wá sọ pé bí ó ti ń ka ibí yìí kò yé. Ní ìgbà tí Fílípì béèrè lọ́wọ́ rẹ̀ pé ohun tí ìwọ ń kà ní ǹjẹ́ ó yé ọ bí? Ó ní, báwo ni ó ṣe yé mi tí a ò bá rí ẹnìkan tá a tọ́ mi sọ́nà? Ó wá bá Fílípì sọ pé kí Fílípì ó gun kẹ̀kẹ́ pẹ̀lú òun. Níbẹ̀ ni a sọ fún wa pé Fílípì ti wàásù Jésù Kristi fún, nítorí pé Jésù Kristi ni ó ń kà nípa rẹ̀. Ọkùnrin ìwẹ̀fà Ethiopia wá béèrè lọ́wọ́ Fílípì pé ṣé ẹni tó kọ̀wé ń sọ nípa ti ara rẹ̀ tàbí ó ń sọ nípa ti ẹlòmíràn? Gbà sọ fún wa pé Fílípì sì ya ẹnu rẹ̀, ó sì bẹ̀rẹ̀ láti ibi ìwé mọ́ yìí, ó
ó sì wàásù Jésù fún. Ó wàásù Jésù fún. Tí a bá wàásù Jésù, ó túmọ̀ sí pé ó wàásù Jésù Kristi, pé nípasẹ̀ rẹ̀ la fi lè ní ìgbàlà lẹ́kùnrẹ́rẹ́. Ó wàásù Jésù fún. Ẹ kàn wá tẹ̀síwájú nínú ìwé yìí. Ó ní bí wọ́n ti ń lọ ní ọ̀nà, wọ́n dé ibi omi kan. Ìwẹ̀fà náà sì wí fún un pé, wò ó, omi nìyí, kí ni ó dá mi dúró láti baptisi? Ìyẹn túmọ̀ sí pé láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wá ní ìgbà tí ìjọ májẹ̀mú tuntun bẹ̀rẹ̀, ètò tí Ọlọ́run gbé kalẹ̀ fún ìgbàlà ènìyàn ni pé wọ́n gbọ́dọ̀ gbàgbọ́, wọ́n gbọ́dọ̀ gbàgbọ́, wọ́n gbọ́dọ̀ ronúpìwàdà, wọ́n gbọ́dọ̀ fẹnu ara wọn jẹ́wọ́ ìgbà pé Jésù sọmọ Ọlọ́run ṣe, a sì gbọ́dọ̀ baptisi wọn. So bí wọ́n ti ń lọ lójú ọ̀nà ní ìwẹ̀fà rí ibi omi kan, ló wá sọ fún Fílípì pé omi nìyí, kí ni ó dá mi dúró láti má lè baptisi? Ẹ wá wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níbí. Fílípì wá sọ fún, kí ni Fílípì sọ fún? Fílípì sì wí pé bí ìwọ bá gbàgbọ́ tọkàntọkàn, a lè baptisi rẹ. Ó sọ nípa ìjẹ́wọ́ ìgbàgbọ́. Kí a tó lè di ẹni ìgbàlà, a gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, a gbọ́dọ̀ gbàgbọ́, bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ ronúpìwàdà, bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ fẹnu ara wa jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní í ṣe. Níbí yìí Fílípì sọ fún ìwẹ̀fà pé bí ìwọ bá gbàgbọ́ tọkàntọkàn, a lè baptisi rẹ. Kí ni ìdáhùn tí ìwẹ̀fà náà sọ? Ó sì dáhùn, ó ní mo gbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ni. Kò sí ẹnikẹ́ni tí yóò táwọn baptisi rẹ̀ táwọn ní gba ìjẹ́wọ́ lẹ́nu rẹ̀ pé ìjọ gbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní í ṣe. Àwọn ènìyàn lónìí ń ṣe ìbaptisi fọmọ ọwọ́. Ó ti tako ẹ̀kọ́ Kristi nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níbí, torí pé ẹnikẹ́ni tá a gbọ́dọ̀ baptisi rẹ̀, a gbọ́dọ̀ gba ìjẹ́wọ́ rẹ̀ pé ìjọ gbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní í ṣe. Ìwẹ̀fà sì dáhùn pé mo gbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní í ṣe. A gbọ́dọ̀ gba ìjẹ́wọ́ ẹnikẹ́ni tó ṣetán láti ṣe ìbaptisi. Ọmọ ọwọ́ ọlọ́jọ́ kan ìjọ lè jẹ́wọ́. Ọmọ ọwọ́ lè jẹ́wọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní í ṣe, gẹ́gẹ́ bí ìwẹ̀fà yìí ti jẹ́wọ́ níbí yìí. So a gbọ́dọ̀ dúró lórí ohun tí Bíbélì gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ìlànà àti àṣẹ. So ìwẹ̀fà yìí ó fẹnu ara rẹ̀ jẹ́wọ́ pé mo gbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní í ṣe. Ẹ wá wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ síwájú sí. Ó ló pàṣẹ kí kẹ̀kẹ́ ó dúró jẹ́. Àwọn méjèèjì sì sọ̀kalẹ̀ lọ sínú omi, àti Fílípì àti ìwẹ̀fà, ó sì baptisi rẹ̀. Àríyànjiyàn pé èèyàn lè wọ́n mi léni lórí tàbí èèyàn lè ṣe ìsàmì àgbélébù, ó ti tako ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níbí yìí. Nítorí pé kí nìdí tí Fílípì àti ìwẹ̀fà tó fi wọnú omi lọ? Tó bá jẹ́ pé kọ́kọ́ wọ́n mi lé lórí tàbí kọ́ fi ṣe ìsàmì àgbélébù, ìjọ nílò kí wọ́n wọnú omi lọ bí? Ṣùgbọ́n ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa pé àti Fílípì àti ìwẹ̀fà nígbà tó jẹ́wọ́ pé Jésù ọmọ Ọlọ́run ní ṣe, wọ́n wọnú omi lọ, àméjì wọnú omi lọ. A sì baptisi rẹ̀. Ìbaptisi nílò pé kéèyàn wọnú omi lọ kí a sì baptisi rẹ̀. Nítorí náà ọ̀rọ̀ Ọlọ́run nìyí. Bí wọ́n ti gbàgbọ́ nínú Jésù Kristi nìyí, òun là ń wo bí àwọn ènìyàn ti gbàgbọ́ nínú Jésù Kristi. A rí pé àti Fílípì àti ìwẹ̀fà ó sì baptisi rẹ̀. Oh God, Olúwa ẹ ṣeun. Ẹ̀kọ́ yìí kọ́ wa pé ìwẹ̀fà Ethiopia ó gbọ́ ìrere, a kà á ní 35 pé a wàásù Jésù fún. Bí wọ́n sì ti ń lọ, ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ mìíràn náà ni yóò sọ. Á sọ nípa ìgbàgbọ́, á sọ nípa ìrònúpìwàdà, á sọ nípa ìjẹ́wọ́, á sì sọ nípa ìbaptisi. Ló wá ní omi nìyí, kí ló dá dúró láti ṣe baptisi? Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kẹ́kọ̀ọ́ lónìí pé ìbaptisi ò ní kankan ṣe pẹ̀lú ìgbàlà, ṣùgbọ́n ìbaptisi ní nǹkan ṣe pẹ̀lú ìgbàlà Ọlọ́run. Ẹ̀kọ́ Kristi ni. Kristi ló kẹ́kọ̀ọ́ pé Mark 16:16 ẹni tí ó bá gbàgbọ́ tí a sì baptisi rẹ̀, òun ni yóò là. Ẹni tí kò bá gbàgbọ́ yóò jẹ̀bi. Tí Kristi kọ́ ni. Gbogbo ẹ̀kọ́ iná làwọn àpọ́sítélì tẹ̀lé láti ọjọ́ Pẹ́tíkọ́sì wá. Kò sí ẹnikẹ́ni tó dé ní ìgbàlà nínú iṣẹ́ àpọ́sítélì táwọn ò rí kà pé a baptisi wọn. A sì tún ti rí àti ti rí ti ìwẹ̀fà Ethiopia níbí yìí. So a baptisi rẹ̀ àti rí àpẹẹrẹ mìíràn
pé a baptisi rẹ̀. So fún àwọn èèyàn tí kò ní ìgbàgbọ́ tàbí tí wọn ò ní ìmọ̀ nípa ìbaptisi, a kà pé gbogbo àwọn tó gbàgbọ́ nípasẹ̀ Kristi nínú májẹ̀mú tuntun, gbogbo wọn ló gba ìgbésẹ̀, ló gbé ìgbésẹ̀ 5 láti fi di ẹni ìgbàlà. Èyí tó sì parí rẹ̀ òun ni ìbaptisi. Kò sí ẹnikẹ́ni tó di ẹni ìgbàlà tí ó da kírísítẹ́nì tó gbàgbọ́ nínú Kristi tá ò baptisi rẹ̀, torí pé àṣẹ Ọlọ́run ni tí Bíbélì gbé kalẹ̀. So ìwẹ̀fà Ethiopia a sọ fún wa pé a baptisi rẹ̀ gẹ́gẹ́ bí òfin Ọlọ́run. Ẹ wá wo 39 Iṣẹ́ Àpọ́sítélì orí 8. Ní ìgbà tí wọ́n sì jáde kúrò nínú omi, ẹ̀mí Olúwa sì ta Fílípì pa á, ìwẹ̀fà kò sì rí i mọ́ nítorí tí ó ń bá ọ̀nà rẹ̀ lọ, ó ń yọ̀. So wọ́n wọnú omi lọ. Nígbà tá a ṣe baptisi fún ìwẹ̀fà Ethiopia tán, a rí pé wọ́n jáde kúrò nínú omi. So ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nìyí tá a gbọ́dọ̀ dúró lórí rẹ̀ gẹ́gẹ́ bẹ́ni tó fẹ́ ṣe ìfẹ́ Ọlọ́run tó sì fẹ́ dúró nínú ìmọ̀ Kristi. Olúwa yóò mú wa dúró nínú ìmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run lórúkọ Jésù. Àmín. A tún wo àpẹẹrẹ nìkan náà nínú Bíbélì sí. Pọ́ọ̀lù tàbí Sọ́ọ̀lù ti Tásù, báwo ló ṣe gbàgbọ́? Ayé àkọsílẹ̀ bí Sọ́ọ̀lù ti Tásù tí a pè ní Pọ́ọ̀lù lónìí bó ṣe gbàgbọ́ nínú Jésù Kristi. Mo fẹ́ ká wo Iṣẹ́ Àpọ́sítélì orí 9, ká kíyèsí láti ẹsẹ̀ 1. Ṣùgbọ́n Pọ́ọ̀lù sì mí ìmí ìkìlọ̀ àti pípa síbẹ̀ sí àwọn ọmọ ẹ̀yìn Olúwa. Ó tọ̀ olórí àlùfáà lọ, ẹsẹ̀ 2. Ó sì béèrè ìwé lọ́wọ́ rẹ̀ sí Damasku kí sí àwọn sínágọ́gù pé bí ó bá rí ẹnìkan tí ń bẹ ní ọ̀nà yìí, ìbá ṣe ọkùnrin tàbí obìnrin, kí òun kí ó lè mú wọn ní ìdè wá sí Jerusalem. Ó sì ṣe bẹ́ẹ̀. Bí ó ti ń lọ, ó sì súnmọ́ Damasku. Lójijì láti ọ̀run wá ìmọ́lẹ̀ sì mọ́lẹ̀ yí ká. Ó sì ṣubú lulẹ̀. Ó sì gbọ́ ohùn tí ó ń sọ fún un pé, Sọ́ọ̀lù, Sọ́ọ̀lù, èéṣe tí ìwọ fi ń ṣe inúnibíni sí mi? Ó sì wí pé, ìwọ ta ni Olúwa? Olúwa sì wí pé, èmi Jésù ni, ẹni tí ìwọ ń ṣe inúnibíni sí. Ohun ìrora ni fún ọ láti tàpá sí ẹ̀gún. So níbí yìí ó ń sọ nípa bí Sọ́ọ̀lù ti Tásù bó ti gbàgbọ́ nínú Jésù Kristi Olúwa wa. Ẹ̀yin ènìyàn wa nílé, ẹ bá wa dúró. Ẹ̀kọ́ yìí ṣì ń tẹ̀síwájú sí ní ọ̀sẹ̀ tó ń bọ̀. À ń wo bí wọ́n ti gbàgbọ́ nínú Jésù Kristi, a sì wo Iṣẹ́ Àpọ́sítélì bí onírúurú àwọn èèyàn ti gbàgbọ́ nínú Jésù Kristi. Ó là ń kẹ́kọ̀ọ́ nípa rẹ̀. A ò ní lè tẹ̀síwájú nínú ti Sọ́ọ̀lù. Lágbára Ọlọ́run, kí Ọlọ́run ó pa wá mọ́, kó sì pa ẹ̀mí wa mọ́ títí di ìgbà mìíràn tá a tún fi lè pàdé. A wá máa mú láti ọ̀dọ̀ ti Sọ́ọ̀lù ti ara Tásù. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Ìmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run, ìfẹ́ rẹ̀, dídún nínú ẹ̀kọ́ rẹ̀ yóò di mímọ̀ lọ́kàn wa lórúkọ Jésù. Tẹ́ bá ní ìbéèrè tàbí ẹ̀bẹ̀ fún àdúrà, àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí ní 08057444902 tàbí 08065717023. A tún tún nọ́mbà náà pè fún wa 08057444902 tàbí 08065717023. Kí àlàáfíà àti wà láàyè Ọlọ́run kí ó máa bá wa gbé títí tá a tún fi rí pàdé lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹgbé. Kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù.
Fún mi Bíbélì, ròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. KAFTAN TV Yorùbá, ṣàfojúsùn ayé tó rẹwà.